Màjàmásá là ń ma kíkanjú akíkanjú tí ò bá mọ̀ jà tí ò mọ̀ sá irú wọn ní bógun lọ o. Ẹ wò ó àwọn bandit kọ̀wé sí wọn nípínlẹ̀ Zamfara wípé kó máa múra de àwọn o páwọn ń bọ̀ o páwọn ò tí ì dé àwọn ń bọ̀ wá jẹ̀lú wọn run káwọn wá dáná sunlé káwọn dáná sọ̀nà káwọn dáná sun dúkìá káwọn bà gbogbo nǹkan jẹ́ mọ́ wọn lójú káwọn sì lé gbogbo wọn jáde kúrò nínú ìlú tí wọ́n forí gbogbo wọn sọlẹ̀ sí. Àmọ́ kàkà tó yẹ káwọn tí ń bẹ nípínlẹ̀ Zamfara kí gbogbo wọn kó máa sá àsálà fẹ́mi ara wọn wọ́n ta tán o. Ẹ wò ó gbogbo wọn dúró tán wọn láwọn kájú ẹ̀ páwọn lè ṣàyàkókò ọ̀nà kí pé orí ilẹ̀ eléyìí ni wọ́n forí tàwọn sọlẹ̀ sí bẹ́ẹ̀ sì làwọn ò ní sá kúrò lórí ilẹ̀ baba ńlá tàwọn o. Ẹ wò ó gbogbo àwọn ọ̀dọ́ tí ń bẹ nínú ìlú pátápátá wọ́n kó gbogbo wọn jọ ni wọ́n lọ wọ́ ìbọn sakabula àwọn ìbọn ọlọ́dẹ àwọn ìbọn tí wọ́n máa ń há fún local vigilante wọ́n kó fún gbogbo àwọn ọ̀dọ́ yẹn pátápátá àwọn tí ìbọn ò dọ́wọ́ wọn wọ́n lọ wá ọkọ̀ àdá àwọn ọ̀sán tó da ọfà tó da pẹ̀lú àwọn arrow tó jiná tán wọ́n há fún gbogbo wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní practice ní o àwọn lẹ́ńgò ń sàlẹ̀ yẹn ṣé ẹ rí wọn báyẹn imagine pé gbogbo àwọn ìlú tó kù pátápátá lè máa gbèrú gbèsè bí eléyìí bó ni ò bá ṣe da tó ń torí Ọlọ́run. Ọ̀gbẹ́ni yẹn sọ̀rọ̀ Haúsá ló fi sọ mi ìbá ní kí n yí kíní yẹn sókè àmọ́ màá fi fídíò yìí sí ending pátápátá fẹ́yìn tẹ́ bá gbá Haúsá ẹ farabalẹ̀ lọ wo fídíò yẹn. Àmọ́ gbogbo àlàyé nǹkan tọ́gbẹ́ni ń sọ náà ni wípé àwọn bandit ti kọ̀wé sáwọn o ní Sanfe local government area nípínlẹ̀ Zamfara pé wọ́n kọ lẹ́tà kò kí ń ṣègbà àkọ́kọ́ àbígbà ìkejì lélẹ́yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọ lẹ́tà tí wọ́n máa pín lẹ́tà káàkiri pé àwọn ń bọ̀ wá sí agbègbè kan o kó máa múra lẹ̀dẹ̀ àwọn o. Àwọn ilé ti rí pé àwọn ọmọ ológun wa wọn tó gbà wọ́n kalẹ̀ wọn ò lè rescue àwọn wọn ò lè defend àwọn kàkà tí wọ́n máa fi dúró dọmọ ológun káwọn fún alára àwọn káwọn kúkú ṣera wọn lọ́kàn káwọn gbáradì káwọn dúró tán torí táwọn ò bá dúró tán káwọn fèsì nǹkan tó fẹ́ fèsì àwọn tẹ́tàn wọ́n lé gbogbo wọn jáde kúrò ní ìlú. Ẹ ṣáà ti rí oríṣiríṣi fídíò táwọn rí káàkiri ọ̀kan ló ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí tààrí tí wọ́n lé gbogbo dídí ìlú àwọn about 6,000 people gbogbo wọn di gbàdàgbọ̀n wọ́n kó gbogbo ẹrù wọn tí ń bẹnu lé gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní ta àsálà fún ẹ̀mí ara wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní kó kúrò nínú ìlú tó ń forí gbogbo wọn sọlẹ̀ sí. Wọ́n wá ń dín kòkò máwọn ará Zamfara Sanfe local government area nípínlẹ̀ Zamfara àmọ́ àwọn ọ̀yún tí wọ́n tà á tán wọ́n láwọn ò níbì kankan táwọn ń lọ o táwọn bá fẹ́ kú káwọn tètè kú síbí pé nínú àwọn àtàwọn bandit àwọn ọjọ́ mú nǹkan lẹ̀ o. Ẹ wò ó tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé Fẹ́rẹ́ Dapò ń sọ nígbà tó lọ sí Angwaru Kuba ní Jos ní kòpẹ́kòpẹ́ yìí ó ń sọ fún gbogbo àwọn ọ̀dọ́ tó wà ń bẹ̀ pé kó lọ ṣera wọn lọ́kàn kó múra tán kó ní kálukú múra tán torí ogun lélẹ̀ tá à ń wò yìí lórílẹ̀‐èdè Nàìjíríà ogun ti dé tán o àmọ́ kí gbogbo àwọn èèyàn pátápátá kí wọ́n lọ dira kí wọ́n lọ múra lẹ̀ ẹni tó bá lè gẹ̀ẹ́tì ọkọ̀ àdá ọfà bó jẹ́ ìbọn náà lè gẹ̀ẹ́tì kó ní kálukú tètè lọ́ máa gẹ̀ẹ́tì nǹkan tó máa fi defend ara ẹ̀ ẹni tó bá fẹ́ ra ìbọn kó tètè lọ́ máa ra ìbọn báyìí kó gba láńsẹ̀nsì ẹ̀ àwọn èèyàn ń ra ìbọn kò sẹ́ni tí ò lè ra ìbọn wọ́n ń ra ìbọn tí wọ́n máa gba license tẹ́ bá ti ní license fún ẹni right láti lo ìbọn láti fi defend ara yín torí ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o a máa ń de àwọn dé ni táwọn kan bá ti bẹ̀rẹ̀ sí ní dínkòkò mọ́ èèyàn lórí ilẹ̀ bàbá èèyàn lórí ilẹ̀ tí wọ́n forí èèyàn sọlẹ̀ sí èèyàn gbọ́dọ̀ máa dẹ àwọn dé ni o. Ẹ̀yin èèyàn ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí tó jọjọ́ ọjọ́ táwọn àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń ṣọdún àjíǹde Jésù nípínlẹ̀ Benue àti ìpínlẹ̀ Kaduna ìbọn bíi èèyàn 16 làwọn bandit ti pa tí wọ́n kú fínfín ni o yàtọ̀ sáwọn tó ń farapa yánnayànna yàtọ̀ sí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n jí gbé wọnú igbó lọ. Ẹ wò ó ọ̀rọ̀ yìí gbẹnu tán ẹ má bá ń pín kínní káàkiri èèyàn mi lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ní ká bá mi bó káàkiri tààràtààrà kó kálé kó dẹ́sẹ̀ kùkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ máa bá ń pín fọ́nrán yìí káàkiri ẹ máa share
tẹ́ ò bá gbàgbé yàtọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n ṣe lánàá yìí máa ṣàlàyé gbogbo bẹ̀ mò ń bọ̀ náà mi tí dé máa ń yànnà náà gbogbo ẹ̀ fún yín lọ́kọ̀ọ̀kan léjèèjì. ilé ìjọsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ya bò, wọ́n jí àwọn èèyàn gbé wọ́n sì pa àwọn èèyàn lọ rẹ́kẹrẹ́kẹ́. àmọ́ kó tó di pé mo lọ ságbọ́n ti bẹ̀rùn very dark man jáde ń kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ó ṣe analysis kan tó ní agbára. ó ní ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ọmọ ológun tá a ní tẹ́ ò bá gbàgbé pé population Nigeria is within the range of 200 million to 300 million ní population gbogbo wa pátápátá lórílẹ̀‐èdè nàìjíríà. ó wá ní àwọn ọmọ ológun army navy àti air force, àwọn ọmọ ológun orí ilẹ̀, àwọn ọmọ ológun ojú òfurufú àtàwọn navy gbogbo wọn pátápátá wọ́n ní kábùnkún gbogbo wọn pátá ò ju bíi 300,000 lọ tàbá ní káka wọn. bẹ́ẹ̀ sì ni wọ́n ní gbogbo ọlọ́pàá ta ní lórílẹ̀‐èdè nàìjíríà pátápátá wọn ò tó 1 million. wọ́n ní Bello Turji lásán ọ̀kan nú àwọn ọ̀daràn bandit tó ń domi àlàáfíà orílẹ̀‐èdè nàìjíríà rú, wọ́n ló ní over 150,000 men tó ti train nínú igbó. tí Bello Turji nìkan tó bá ní over 150,000 men, 150,000 bandits, terrorists, kẹsì máa gbàgbé pé Bello Turji nìkan kọ́ ló ní àwọn ọmọ inú igbó o. àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP náà ń bẹ o, àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò Boko Haram náà ń bẹ o. gbogbo wọn pátápátá ni wọ́n wà tí wọ́n ń bẹ tí wọ́n sì ní àwọn ọmọ tí wọ́n lọ bíi bìbà tí wọ́n lọ sùà. àwọn ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà nìkan wọ́n ní 300,000 men. ọ̀nà dà tí wọ́n fẹ́ fi overcome wọn, ọ̀nà dà tí wọ́n fẹ́ fi borí ogun tí ò bá kí ṣe pé gbogbo apátápátá máa ṣera wa lọ́kan kó ní kálukú tètè lọ máa get weapon tí ó máa fi defend ara ẹ̀. ìwọ tó o bá defend ara ẹ̀ ó kú tán. torí ojoojúmọ́ ni wọ́n ń pa àwọn èèyàn nípakúpa nípa àfọnáfọ́nsú. ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n lọ sí ìpínlẹ̀ Plateau lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní Jos níbi tíṣẹ̀lẹ̀ abàmì ti ṣẹlẹ̀ tí wọ́n ti pa àwọn aráàlú lọ nípakúpa. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò kúrò ní airport, wọ́n tún dé airport, wọ́n tà dé airport, wọ́n ló rú mú o pé wọ́n tan iná ní airport, wọ́n láwọn lè lò ju ìṣẹ́jú mẹ́wàá péré lọ ní airport yẹn táwọn fi kú mbẹ́. gbogbo àwọn tó ti pa fámìlì wọn, màmá kan wà tí fọ́nrán ẹ̀ táwòrán ẹ̀ ń jà rẹ̀ káàkiri tó di ọmọ ẹ̀ mọ́gbà yàrá ẹ̀ tó pàdánù ọmọkùnrin kan ṣoṣo tó ní láyé. màmá yẹn ń wẹkún mu. gbogbo àwọn tí nǹkan ṣẹlẹ̀ sí pátápátá kàkà tó yẹ kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kó lọ síbi tí event yẹn ti ṣẹlẹ̀, ààrẹ ò tẹ́rù tí ń lọ bẹ́ẹ̀ o. inú airport ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n dúró sí. bẹ́ẹ̀ sì ni gómìnà Caleb, gómìnà ìpínlẹ̀ Plateau náà inú amọ̀ tank kan báyìí lòun náà forí ara ẹ̀ pamọ́ sí. òun náà ò tẹ́rù tí ń sọ̀kalẹ̀ tí ń bá àwọn èèyàn kẹ́dùn. ṣèbí very dark man ló lọ síbi sìnẹ́rò yẹn tó dúró tó ṣàyà gbangba tó ṣàkókò nàkí tó dúró sáàrin wọn tí nǹkan kan ò ṣe ṣẹlẹ̀ sí, despite the fact pé kò ní security men kankan tí ń tẹ̀lé káàkiri. àwọn ààrẹ wa gómìnà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ológun ní gbákùrù tí wọ́n lọ́tún lọ́sì tí ń ṣọ́ wọn lójú tí ń ṣọ́ wọn nímú, àwọn DSS ń ṣọ́ wọn, àwọn ọmọ ológun wa ń ṣọ́ wọn, ọ̀pọ̀lọpọ̀ àwọn agbófinró ní ń tẹ̀lé ààrẹ àti gómìnà káàkiri. Despite all of those securities, wọn tẹ́rù tó lè jáde síta gbangba. ṣẹ́rù ń bà wọ́n ni. bíbélì ní pé tí wọ́n bá ṣe rere ara kì í wà yá ọ. wọ́n ń pa àwọn èèyàn yín nípa fọnáfọ́nsú, ẹ lè lọ síbẹ̀ kẹ́ lọ bá wọn kẹ́dùn. orílẹ̀-èdè yìí ó tán. ìwọ tó o bá ti dira tó múra tán yányán wọ́n pa okú gbé ń tiẹ̀ ni o. ẹ̀yin èèyàn ẹ má bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. ẹ máa share ẹ jẹ́ kó kálé kó dẹ́sẹ̀ kúkú kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. lánàá òde yìí tó jẹ́ ọjọ́ Easter Sunday, lọ́jọ́ àjíǹde Jésù táwọn kìrìsìtẹ́nì ń celebrate lọ́wọ́, ẹ wò ó wọ́n ṣọṣẹ́, àwọn bandits ṣọṣẹ́ nípínlẹ̀ Benue. èèyàn 16 ni wọ́n pa, àti Benue àti Kaduna méjèèjì lápapọ̀ 16 human being làwọn bandits iná waste life wọn dànù. nípínlẹ̀ Benue nìkan èèyàn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n padànù nípa àfọnáfọ́nsú ní agbègbè kan tó ń pè ní Agene community
Umbalogwa East Local Government Area of Benue State. Wọ́n ṣe ọṣẹ́ yẹn ó ní agbára sà yàtọ̀ sí ọṣẹ́ ilé tí wọ́n tún ṣe ní ilé ìjọsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Kaduna. Kó tó di pé mo tẹ̀síwájú kó má dàbẹ́ ni pé mo kàn ń ṣe àròsọ ọ̀rọ̀, ìwé ìròyìn The Vanguard ni mo ti ń ka ilé fún yín. Ẹ máa gbọ́ o. In Benue State, 9 residents of Agena community in Umbalom Gua local government area were killed when suspected armed herdsmen stormed the area early on Sunday. The attackers, numbering over 50, about 50 attackers, 50 bandits, terrorists, ni wọ́n ṣe àkọlù sí agbègbè yẹn, set homes, the local government market and food banks ablaze. Wọ́n dáná sunlé, wọ́n dáná sun ọjà. Gbogbo ẹ̀yin tẹ́ ò bá rí àwòrán yẹn, ẹ wo comment section fídíò yìí. Telegram channel wa ń bẹ́ẹ̀ pẹ̀lú WhatsApp channel wa, ẹ wá wo òkú bó ṣe sùn lọ. Yàtọ̀ sí ìyún, àwọn bandit ti ń dáná sun àwọn èèyàn báyìí tí wọ́n ti ń jẹ wọ́n nínú igbó nígbà tí wọ́n ò róúnjẹ jẹ mọ́. Tó bá ti pààyàn tán, yàtọ̀ sí pé wọ́n ń pààyàn, wọ́n á ti gba ransom lọ́wọ́ ẹlòmíì, wọ́n á sì tún pa. Mo rí ìròyìn kan lọ́sàn-án yìí. Àwọn bandit request fún 14 million naira torí pé àwọn ọmọbìnrin méjì yẹn ò gbà kí wọ́n rèpù àwọn. Àwọn bandit gba 14 million lọ́wọ́ wọn. Lẹ́yìn ìgbà náà ńkọ́ wọ́n tún pa àwọn méjèèjì yẹn, wọ́n dẹ̀ release wọn. Wọ́n láwọn family wọn san 30 million pé ó kù 1 million, wọ́n ń bẹ̀ wọ́n pé kí wọ́n san 1 million, but àtìgbà náà ti gba 30 million náà ti wulẹ̀ ti pa wọ́n dànù. So for the fact pé àwọn bandit gba ransom, freedom yẹn ò wà guaranteed, kò sure pé wọ́n máa release ẹni yẹn despite the fact pé wọ́n gba ransom. Ẹ wo Ọ̀gbẹ́ni Wumba tó jáde kòpẹ́kòpẹ́ yìí, bàbá kọ́pà yẹn. Lẹ́yìn ìgbà tí wọ́n release bàbá yẹn tán, màmá yẹn kú, màmá yẹn ṣaláìsí. Bàbá yẹn wá dúró owó tó ti gbà lórí bàbá yẹn. Wọ́n ti kọ́kọ́ sọ pé ìkan báyìí làwọn nílò tí wọ́n ti san. Lẹ́yìn ìgbà yẹn wọ́n tún ní kó tún lọ wọ́wọ́ mi wá, kó tún lọ wọ́kadà méjì wá. Wọ́n san o. Bọ̀ orí bá òun ṣe ń tiẹ̀ pé wọ́n pa òun, àmọ́ wọ́n padà pa màmá tó bí. Wọ́n pa màmá tó bí, but gbogbo scenario tó ti ṣẹlẹ̀ yẹn ó ti jẹ́ kí màmá yẹn kú sára. Màmá àgbàlagbà lọ́gán tí bàbá yẹn ń jáde báyìí kò ju ọjọ́ kẹta ẹ̀ lọ ni màmá ń bà àbí nǹkan ni màmá rẹ̀ ni wọ́n kú dànù. Ẹ wá dúró nǹkan tó ń dáná sun báyìí. Ẹ wo àwọn picture yẹn lẹ̀ ń wò sálẹ̀ fídíò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé tí a lè post fún yín bí fídíò ń bẹ bíbà nínú Telegram channel wa pẹ̀lú WhatsApp channel. Ẹ lọ síbẹ̀ nísìnyí, link ẹ wà ní comment section yẹn, yóò gbé yín lọ síbẹ̀ tààràtà kẹ wá gbogbo àwọn òkú tó sùn lọ́rẹ́ rẹ̀. Ẹ wá wo àwọn yẹn nínú àgbàrá ẹ̀jẹ̀. Ilé Ìgbẹ̀nutan ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ. Wọ́n ní others remain missing and one victim is receiving medical treatment. Wọ́n pa àwọn yẹn lọ lánàá òde yìí. A resident said as people try to flee, the gunmen open fire, killing innocent residents. Innocent. Àwọn tí ò dá kan mọ̀. 9 bodies have been recovered, but many are still missing. The security adviser to the Gwa East Local Government Area Chairman, Mr. Austin Awu, confirmed the attack and said security forces has been deployed to prevent further attacks. Mọ̀nsẹ̀má sọ náà nìyẹn, security forces has been sent to prevent other attacks. Attack tó ti ṣẹlẹ̀ ńkọ́ ẹni bà ló mọ̀, ẹ̀yin èèyàn jẹ́ ìtẹ̀sára yín lọ́kàn kẹgbáradì tán yányán torí pé kíni ó ń bọ̀ báyìí àwọn là ń dẹ́ẹ̀dẹ́ o. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti dà wọ́n dé tó bá ti dé bá yín lójijì tẹ́ ẹ̀ rí nǹkan kan tẹ́ ẹ̀ fi prevent ara yín ẹ kú tán nù o. Ọlọ́run jẹ́ ká kúkú ọ̀wọ́ọ̀wọ́ o. Àní bọ́ sọ́wọ́ bandit. Ẹ bá ń sàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ilé òkè ń sọ̀rọ̀ àdúrà o, ọ̀rọ̀ ká múra tán yányán ni. Ó ń sọ báyìí pé àwọn bandit yẹn àwọn lọ máa ń ra ìbọn ní black market, wọ́n ra ọta ìbọn black market. Wọ́n ní táwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń tiwọn tó ń bá lọ ọ́dà fún ìbọn tó lọ ọ́dà fún ọta ìbọn láàrin oṣù 6 sóṣù 7 lọ́ta ìbọn ò tó dé o. Níbi táwọn bandit ti ń ra tiwọn tí wọ́n ń gbé dé lójú ẹsẹ̀ ni o. Àwọn bandit tẹ́ ń wò yìí, àwọn ọ̀bọ̀n tí ń bẹ lọ́wọ́ wọn kò kí ń ṣe àwọn ọ̀bọ̀n kéékèèké o. Àwọn battle gun, àwọn ọ̀bọ̀n AA tó jẹ́ pé ó lè cover a range of about 180 meters, 1800 meters. Ṣé fẹ́ gbé dúró lẹ́gbẹ̀ẹ́ AK-47 rifles ni? AK-47 rifles ń bẹ lẹ́gbẹ̀ẹ́ AA àtàwọn battle gun. Irinṣẹ́ tí ń bẹ lọ́wọ́ àwọn bandit yẹn kò kéré nú ayé. Àwọn people yẹn gbogbo ransom tí wọ́n ń gbà pátápátá wọ́n fi ń equip ara wọn, wọ́n fi ń ra ẹ̀bọn, ra oríṣiríṣi nǹkan ni, wọ́n sì fi ń train men. Gbogbo àwọn ọmọbìnrin tẹ́ẹ̀rí tí wọ́n ń jí gbé yẹn wọ́n fún gbogbo wọn lóyún lọ rẹ́kẹrẹ́kẹ́ ni wọ́n ń bímọ lọ bí ẹ̀dá
gbogbo àwọn tí wọ́n bí kalẹ̀ báyìí látọmọ kéèké náà ti bẹ̀rẹ̀ sí ní train gbogbo wọn. títọ́jì Bello nìkan bá lè dá ní about 150,000 men tó ti train kalẹ̀. mélòó làwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò ISWAP, àwọn bandit, àwọn Boko Haram, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wọn ló ti wà báyìí yàtọ̀ sí ti Bello tọ́jì nìkan. oríṣiríṣi wọn ti wà káàkiri, wọ́n ti fọ́nká gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. táwọn pípọ̀ yẹn bá sọ pé àwọn fẹ́ gba Nàìjíríà mọ́ wa lọ́wọ́ lónìí, ṣé rò pé kò ní ṣeé ṣe fún wọn ni? àfi ká ètè múra tán ni o, torí ibi tá a dé dúró báyìí Ogbenutan. ẹ wò ó, lánàá òde yìí nípínlẹ̀ Kaduna, ilé ìjọsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn bandit ya bò. ilé ìjọsìn Equa Church àti Augustine Catholic Church, the same local government area, Ariko community ní Kacha local government area làwọn méjèèjì wà. èèyàn méje ni wọ́n padà lójú ẹsẹ̀. gbogbo àwọn tí wọ́n ń bá nu ilé ìjọsìn pátápátá tí wọ́n ń ṣe ọdún àjíǹde Jésù tí gbogbo wọn ń yọ̀ tí wọ́n ń dúpẹ́ tí wọ́n ń fògo fún Ọlọ́run, kàkà tó yẹ káwọn máa dúpẹ́ lọ́jọ́ yẹn, ẹ wò ẹkún ni wọ́n padà fi gbẹ̀yìn ayé wọn o. torí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn làwọn bandit yẹn ti jí gbé tí wọ́n ti gbé wọnú igbó lọ, bẹ́ẹ̀ sì wọ́n ti fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti fi ṣòfò dànù. ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà, bẹ́ẹ̀ náà ló pakasọ. àwọn ti Zamfara yìí báyìí àwọn ti gbọ́n tiwọn. Safe local government area, màá play video yẹn fún yín nísìn, òun ni màá fi gbẹ̀yìn video yìí. àwọn ti bẹ̀rẹ̀ sí ń train gbogbo àwọn mẹ́rin wọn. wọ́n train, ẹ̀yin tẹ́ bá gbá Hausa ẹ̀ farabalẹ̀ gbọ́ gbogbo nǹkan tó ń sọ. wọ́n train gbogbo àwọn mẹ́rin wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì. wọ́n ti há ìbọn lé gbogbo wọn lọ́wọ́, bó tilẹ̀ jẹ́ pé lóka kìíní yẹn náà ni wọ́n ṣàhálé wọn lọ́wọ́, kàkà tí wọ́n fi gbogbo dúkìá wọn kalẹ̀, tí wọ́n fi jẹ́ káwọn bandit ọ̀daràn kan kó wọ́n dáná sun gbogbo nǹkan táwọn ti fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún kó jọ. àwọn làwọn máa dúró tán tiwọn, àwọn máa fight fún right àwọn. táwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò bá ṣetán láti gba àwọn ṣetán láti jà fara àwọn, láti kọ̀yà fún gbogbo ayé ara àwọn àtàwọn ọmọ tí wọ́n bí kalẹ̀. ẹ wo àníre jù báyẹn lọ lórí ilé tí a mú wá fún yín ní sáà yìí. bó bá tún ṣe ń lọ, gbogbo ẹ̀kọ́ àtàlẹ́ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. máa play fídíò yẹn fún yín nísìn, àmọ́ kó tó di pé mo play fídíò yẹn fẹ́yìn tẹ́ pé ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí follow wa abẹ́ ò tí subscribe sórí ìkànnì Àdàbà tẹlifíṣàn, ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí. aago kélébé kan náà ń bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè é, òun gangan ni ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì dé ìnà pẹ́nu. ó yá ẹ̀ ń sọ níbẹ̀. a wannan shekara ba ta rage ga sauran al'umma, domin kowa ya ga abin da ke faruwa a nan wurin. sakamakon umarnin 'yan ta'adda sun ka bawa wasu yankuna da dama, inda ya haɗa da yankin Tsafe har zuwa yankin Gusau ta tsakiya har zuwa yankin Anka wajen bage ga dinnan. kowa ya san cewa 'yan ta'adda sun ba da umarni na cewa ba za su bari a gudanar da noma ba a wannan shekara. wannan shine dalilin da yasa al'ummar wannan gari sun ka tashi tsaye wajen ɗaukar makamansu domin su yi gwajin makamansu. sakamakon kowa ya san cewa Zamfara, kowa ya san cewa mu kamar noma shi muke alfahari da shi. to kuma sai ya kasance 'yan ta'adda sun ba da notice a yankuna da dama, kamar da muke ji yankuna da dama 'yan ta'adda sun ba da notice na cewa ba za su bari a gudanar da noma ba a wannan shekara. kun ga idan hakan ya tabbata kawai ya ba mu san menene zamu yi amfani da shi wanda zamu a kai muku cikakken bayani. ina so ku duba abin da yake faruwa a nan. muna so mu yi amfani da wannan damar wurin tunatar da gwamnatin jihar Zamfara, duk da tana kokari muna agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde Ìwó. fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.